Yorùbá máa ń sọ wípé ọ̀rẹ́ dání ò tó pọ́n ẹni abínibí ń dání. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ máa balẹ̀ lọ. Nǹkan tá a fẹ́ sọ lónìí nìyí. Betrayal. Ṣé náà wájà wá ń bí ìyẹ́jú wa ti rí? Wọ́n ti betray wa. Ṣùgbọ́n a fẹ́ gist nípa ẹ̀. Báwo la ṣe handle betrayal? Ṣé wọ́n ti betray ẹ̀yin náà rí? Èmi nìkan kọ́ ni mo wà ń bí báyìí. I have TikToks. Lady Queen. The Q, the E, the E, the S. LB, Jaja, Shakilo, D. Hey, my gosh, I flame you. Oh, shall we? Ọṣẹ ló gé fún wa. Ìdẹ bá ti lò ní o, bójú ọṣẹ dúdú ni bójú ẹ ṣáà máa gé ọṣẹ. Ọṣẹ yẹ́lò. Ọṣẹ yẹn ló yẹ náà lè. Èmi ò wá ẹ̀dọ̀ ọṣẹ rẹ̀ dùn. Lọ́sì. How are you? Good. And you black and shiny. I'm good at you. Now, ẹ̀yin ladies, àwa náà ti pẹ́nu ayé náà. Adúpẹ́ fọlọ́run. A ti pẹ́nu ayé. A fẹ́ sọ̀rọ̀ nípa betrayal. Tí n bá sọ tèmi, tó sọ títí ẹ, àwọn èèyàn máa wò pé ṣé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ni? Ó tó bẹ́ẹ̀ o. But jẹ́ kí mi sáré sọ nǹkan kan. Kò sí béèyàn ṣe lè betray èèyàn tó máa ní béèyàn kan ṣe gbogbo èèyàn kan ló ní shock absorber. Bẹ́ẹ̀ ni gbogbo èèyàn kan ló lè handle ní thick skin. Àwọn kan wọ́n betray wọn ibi tó ká wọn mọ́ kò dáa. Kí ló dé tó ń wò mí báyìí? Ṣé wọ́n ti betray ẹ lẹ́nu? Kí ló dé? Torí mo ní tó fi ọkọ̀ ọ̀lẹ̀. Ó dà pé ó ń sílẹ̀ sí ẹ lára ọkọ̀ ọ̀lẹ̀. Ṣé ló dàbẹ̀ ni pé o dẹ̀ mú ìṣó o lọ fi mú ojú ọgbẹ́ mi? Irọ́ ni o. As I don't understand. Wọ́n betray mi wọ́n fi heart wọ́n ṣùkú mi. Ṣé ó lọ fún àfáàtọ̀ yẹn ni? Ó lọ fún ààrẹ. Ṣé wọ́n ṣàgùn dì? Ta ló betray ẹ? Ó tọ́ lọ́rọ̀ tó sọ àtòwé àwọn àgbà tó sọ pé ọ̀rẹ́ dání ò tó. Ní abínibí ń dá. Ẹni tí mo pè ní ọ̀rẹ́ tí mo rò pé mo lè sinmi lé, tí mo rò pé mo lè gbọ́kàn lé, tí mo fi gbogbo ọkàn mi, tí mo fi fẹ́ràn. Aṣóhun gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n mi ó tó wá jẹ́ aṣenibánidárò. Ọ̀rẹ́ dàbí èkútélé tó bá ti jẹ̀rẹ̀ báyìí á ti dìjú àtẹ̀gùn. Aṣóhun gbọ̀ngbọ̀n ló pa mí. Aṣóhun jealous mi. Kò mú fura dání. Aṣóhun jealous mi ò dẹ̀ mọ̀. Gbogbo nǹkan tí mo ní ni mo ṣàpẹ̀lú ẹgbẹ́ ògbà tá a wà ní yunifásitì. Owó skul mi máa fi ra best place fáwọn méjèèjì sọ́ọ̀sì. Òun jẹ́ regular student. Èmi jẹ́ part-time student. Part-time PT. Ni wọ́n nígbà ẹ̀. So òun ní access sí everything o. Àwa tó wọ́n believe pé àwa ń ṣiṣẹ́. Everything in what sense? Yeah, everything you know. This school. As a matter of school fees, wọn bọ́ tó rọjú gbà náà. Àwọn ọbí 3,500. Àwa ti sọ bí 60,000 years ago. Wọ́n ní nígbà yẹn. Because wọ́n believe pé ẹni tó bá fẹ́ take cost tiwa ẹni tó náwó ni. Àwọn tó wà òkè. Àwọn tó ṣiṣẹ́. Bí ẹni tó ti àgbàlagbà tó yẹ pé ó ṣẹ̀fẹ̀ lọ sí school. So bí program àwọn àfẹ́ nìyẹn. So wọ́n lè fún ní space lọ́fẹ̀ẹ́ àbí kó fún. Ẹgbẹ́ tó wà tí wàá fi fowó ẹ̀. Kí ló dé ẹ̀hẹ́n? Nígbà tí òun ò bá rí èmi á lọ àlọ́ àwọn tó ń rí because ilé tèmi jìnnà sí school. A kó wá bá mi oúnjẹ kan náà lájọ máa jẹ àjọ máa ń bọ́ṣọ sọ́run ara wa lọ́wọ́ ara wa ni. Ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ ayẹlẹ ó tún wá dorí kodò. Ṣé mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀rẹ́ dání ò tó pọ́n tí bá wá sọ tètè mi fún yín gan. Ó ní gẹ́ ọ̀kan mo mí ìtẹ̀ ọjọ́ yẹn náà mo lọ ṣe kan náà mo jà ṣe kan náà ṣe. Mo lọ ṣe kan náà ni mo bá ní gẹ́ aṣáṣọ̀rọ̀ débi pé mí náà máa ń ṣe kíní mo máa ń ṣe fíìmù mo máa ń ṣe nípa máa ń jágbọ́ ló bá ní English ló máa ń ṣe èmi Yorùbá lè mọ̀ ṣe wọ́n náà fẹ́ cross over sí Yorùbá mo ní náà fẹ́ cross over sí English ẹ̀jọ̀ fẹ́ wọ́n ní. Bàbá exchange number
lọ́rọ̀ wá ṣáà wọ̀ meanwhile ó ní bọ̀bọ̀ kan tí mò ń date ní ìlú òyìnbó ń gbà yẹn ìyẹn máa ń send owó sí mi pàṣípàṣẹ as ọ̀rẹ́ mi concern tó bá ti jù ú ọ̀nà àti ẹjọ́ pín iná pín kan ọdún tí wọ́n máa ń bọ̀ sọ pé àwọn kò ti jù ú 150,000 ló wà ní tí wọ́n fẹ́ ta àṣẹ bí wọ́n ṣe ń jù ú inú ẹ̀ òun ni màá tún pèpè àmú àtẹ́ra cream kan ó máa gbà àṣẹ gbogbo ẹ̀ àmàdì location kan lọ́dún yẹn lọ́hùn kó tó di pa lọ bí ìwà tí mo fẹ́ yìí do not work lọ́rọ̀ ẹ̀ ní ìlọlọ ilé tí wọ́n dáhùn kó ṣáà máa dán sí lọ. bá ní mo fẹ́ lọ mo bá sọ fún yẹn pé location mú mi lọ ní ẹ̀ bá ní báwo ni mo ṣe wá fẹ́ ṣe mo máa parọ́ ni o pé mo máa pé máa change line mi màá ní mo lọ sí prayer because ilé tí wọ́n tóbi ra pàtàkàlẹ̀ you won't believe it. gẹ́ẹ̀ yìí dẹ̀ mú phone number ọ̀bọ̀ mi Amẹ́ríkà yẹn lẹ́yìn tá a dé ó dẹ̀ send the message sí wípé do you still want to marry that bitch? Kò yẹ kí n lo ọ̀rọ̀ yẹn you call your girlfriend ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí in fact aṣọ tẹ́ ẹ jíjọ́ra tó yẹ kó mú lọ location ó lóun ò ní mú lọ so that owó tó bá rí fíìmù yẹn ò ní mọ̀ tí n bá sọ wípé relationship ọdún 5 tó yẹ kó lead sí marriage yọ̀bọ̀ ìṣe lóhun òṣèmọ́ nìyẹn bọ́ sun tọ́ba léèyàn sun sọ́nà bàbí ẹ̀ ṣe gbé. ẹ gbé bọ́kẹ́ẹ̀tì síwájú. ṣé ẹ pé wà ó mi ò rò wọ́n ṣe wọ́n ṣe kinní yẹn fún mi wọ́n ti ṣe forí. now ẹ wò ó àwa ò ní fẹ́ sọ tiwa adé tó sọ torí kí ló tàbí sọ máa sọ ṣe rí èmi ṣèbọ́kànlẹ̀ yìí lò gbogbo ara lèmi lò látòkè dédé lèmi lò ẹjọ ṣé ẹbí mi inú ẹbí mi gan-an ló wà. ìwọ yìí ó fẹ́ lọ ṣiṣẹ́ tíátà iṣẹ́ tíátà àwọn aṣẹ́wó ló ń ṣiṣẹ́ tíátà àwọn náà ṣe ń kí ni bàbá mi bá béèrè fún pé iṣẹ́ tíátà lè wọ ní oṣù ṣe ní iṣẹ́ tíátà ní oṣù ṣe bọ́ mo tí mi ṣe o. tó bá ní ìwọ ń ṣe ọmọ mi kankan ní ṣiṣẹ́ tíátà èmi máa ṣe lé. àbúrò bàbá mi kan wá lọ sọ wípé ọmọ yín mà ti gbégbé aṣẹ́wó nínú iṣẹ́ ọ̀dọ̀ ibi iṣẹ́ ni wọ́n ti padà betray wọ ṣọwájú iṣẹ́ àbọ̀ ọ̀dí oṣẹ́ èbó náà là ń ṣe lọ́wọ́ ẹ̀. bó tiẹ̀ jẹ́ pé wọn ò fẹ́ ká débi tá à ń lọ ọgbọ́n àárín gbogbo mọ́ wa débẹ̀. náà ẹ jẹ́ ká lọ sí kókó ọ̀rọ̀ yẹn gangan lẹ́yìn gbogbo betrayal yìí ọ̀dàlẹ̀ tá à ń sọ yìí báwo ló ṣe kù mo wà more interested in yours. báwo ló ṣe because mo pé kò easy. sórí èmi nítorí pé ọ̀rẹ́ yìí àjọ wà ti pẹ́ gan-an ni o. Hold your thoughts. gbogbo ẹni tẹ́ wà ní tẹ̀ ń bá wa gbádùn ètò yìí tẹ́ ń bá wa gbádùn gist wa don't forget to subscribe. Click subscribe button yẹn kẹ́ẹ̀dẹ̀ click notification bell ní láti máa notify ní anytime tí a bá ti drop new video ẹ máa gbádùn wa gan-an ní Sooro Joo lẹ́tọ̀. all right. gbogbo ẹ̀ so àwọn nǹkan tó ṣe fún mi ó ṣe nípele èèyàn kan wà nígbà ìṣẹ̀ṣẹ̀ nígbà wẹ́ mi ò iṣẹ́ mọ̀ wípé kó sọ pé èèyàn wà naive. I was so naive I couldn't even think of. you least expected. wọ́n ti ọjọ́ kan èèyàn kan wá kí mi mo wá ní pé kó jẹ́ ká jọ jáde ká lọ jẹun ẹni ẹ̀ fún wa ní dinner treat so bí aṣáàdágbére fúnra wa oníkálukú ilé wa ọ̀dẹ̀ jìnnà síra wọn mo wá gbàgbé nǹkan sọ́dọ̀ ẹ̀ mo wá fẹ́ wá mú nǹkan tó mọ̀ pé ẹni tó gbé wa jáde yẹn ó ti jáde ó ti lọ́n tiẹ̀ ó pè mí àti ẹ̀ so èmi náà ti dágbére ó dàárọ̀ mo kàn gbàgbé nǹkan ni bí mo ṣe gbàgbé kinní yẹn mo kàn ní jẹ́ kí n lọ sí ilé wọn tó ilé wọn ò jìnnà sọ́dọ̀ mi jẹ́ kí n lọ gba nǹkan tí mo mú tí mo gbàgbé tó gbàgbé lọ mú mo kàn débẹ̀ mo kàn rí i pé ó ń fún àbúrò ẹ̀ obìnrin ní káàdì bọ̀bọ̀ ẹ̀ ó wá jábọ́ lọ́wọ́ because wọ́n expect rẹ̀ ó wá jábọ́ lọ́wọ́ wọn wọ́n bá ń gbà ó wá pick káàdì ẹ̀ pé kí ni káàdì ẹ̀ nìyí ṣe lọ́wọ́ ẹ̀ ó ṣe mistake mo ṣàwọ̀ excuse pé kí n fúnra ṣùgbọ́n mi ò fúnra because òun náà pẹ́pẹ́ fúnra ẹ̀ pọ̀ pẹ̀lú mi
So as long as mo kò rí pé mi ò rí ẹni eégún tó jẹ́ ẹni yẹn mọ́ lọ́nà o mi ò rí bàbá mọ́ ni ó rí mọ́ wọ́n ti gbà wọ́n ẹ lọ́wọ́ ọ̀. sẹ́yìn nìkan ni eléyìí tó dùn mí jù tí mo máa fi dáhùn ìbéèrè ẹ̀ ẹni tó ń sanwó skúlù mi ẹni tó mọ̀ pé ó yẹ kí n ra káàdì sórí fóònù mi ẹni tó mọ̀ yìí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó yẹ kí n máa jẹun pé gẹ́gẹ́ bí ọmọ léèwé mo máa fẹ́ ra upkeep òun ò dẹ̀ nílé máa mọ ọkọ̀ tí mo bá tó ní ìtùmínú tó jẹ́ pé ó ń tọ́jú mi tó ṣe bí bàbá fún mi. ọ̀sán kan orúkọ birthday ni mo ṣe òkè mọ̀ kí n má ṣe birthday. birthday ni mo ṣe o tí ó fi dín pé this same àbúrò mi tó mọ bẹ́ẹ̀ tó ṣe gọ́ọ̀mù ara yín. so ìyẹn dùn mí débi pé ní sùúrù lady yẹn ó gọ́ọ̀mù mọ́ bàbá yìí. ṣé wọ́n fẹ́ra ni ó tún gọ́ọ̀mù àbúrò ẹ̀ àwọn bàbá yẹn. kí ló wà bẹ́ẹ̀. sorry no helper ni wọ́n take responsibility wọ́n ṣe bàbá helper ó ṣe bàbá. ẹ ṣe bí ẹni sùúrù má bínú mo ní láti cut ẹ short. báwo gbọgbọ ló ní jẹ́ fún ìtọ́jú ìwọ náà mọ̀ tán how does it look for you. shortcut video ó ní wọ́n ṣe jẹ́ sí ẹyin nítorí wọ́n jẹ́ aláàánú mi ó jẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ìpín wọ́n fẹ́ máa bọ̀ tó jẹ́ aláàánú mi wọ́n jẹ́ olólùfẹ́ bẹ́ẹ̀ mi ó jẹ́ ẹni bí ọkọ mi. kókó bá sọ̀rọ̀ nílẹ̀ lẹ́nu gbọ́ngbọ́n bàbá bá kódà bọ́ ń bọ̀ ní sẹ́yìn òkèrè o ẹni yìí olóko lè wá jà ilé ọ̀rẹ́ tí mo sọ yìí tó tún polówó wá mú ó mọ ìṣẹ́ tí mo ṣe níjọ́ tá a máa pàdé ẹni mo sọ yín pé lẹ́ẹ̀ni ọkàn mi sọ fún mi pé àwọn mi máa gbé ẹja ńlá kẹ̀tẹ́ lóòótọ́ ó jẹ́ gbé ẹja ní ọjọ́ yẹn dandan kí ilẹ̀ ọjọ́ kejì tó mọ́ àwọn mi gbé ẹja ńlá káre ṣiṣẹ́ mọ́. àwọn mi kọ́kọ́ sọ tèmi ní sínú afẹ́fẹ́ ó dẹ̀ dọ́dọ̀ Olódùmarè ẹni yẹn dẹ̀ wà gẹ́gẹ́ bí áńgẹ́lì ó dẹ̀ mú bí ẹni ìṣe ń jẹ́ sí mi lọ́jọ́ birthday mi pé àbúrò ẹ̀ kàn wá síbẹ̀ yẹn ní ìmọ̀ mọ́ sí. kí ni wọn náà invite wọ fún nígbà tó ti kọ́kọ́ wá bá mi ṣe lọ mi ò bóyá káwọn ṣe birthday ló di birthday báyìí. mo birthday di birthday o tèmi ni tiyín ní tòótọ́ ṣe rí bí mo ṣe cope bí mo ṣe bọ́ nínú trauma yẹn ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sí mi láti fi ogún ọdún sẹ́yìn ni mò ń sọ yìí mi ò tí ì bọ́ nínú kíní yẹn ṣùgbọ́n ṣé wàá mọ bí mo ṣàṣẹ wá handle torí pé mi ò mọ̀ yìí pé ẹni yìí ló ń ṣe mí ohun yìí náà ni mo tún sọ fún ohun yìí náà bá tó jọ ń sáré káàkiri kíní tó já yìí báwo la ṣe nì. excuse me mo fẹ́ kọ́kọ́ ó yẹ kí n gbá ẹ ń bẹ̀ ń bè bò mo kọ́ fẹ́ béèrè kí n tó gbá ẹ. now ó sọ̀rọ̀ káàdì kan nígbà kan ṣé ti káàdì yẹn ti ṣẹlẹ̀ tí fọ́ọ̀tì ti àwọn ní káàdì yẹn ti ṣẹlẹ̀ ó dẹ̀ tún sì pé wọ́n lọ sí ṣùgbọ́n nítorí pé mo sọ fún ẹ pé agẹ́nijẹ fẹ́ yìí sí ni nígbà tí káàdì yẹn ṣẹlẹ̀ ó sọ fún mi wípé mistake ni pé ó sì sọ fún àbúrò wípé òun ò mọ bí káàdì yẹn ṣe dé ọwọ́ òun ò dẹ̀ fura ò dẹ̀ wó pé nítorí pé mi ò lè ṣerú ẹ̀ fún ọ̀rẹ́ tèmi o tèmi àtọ̀rẹ́ mi wá dáná ẹ̀ téèyàn bá fún mi ní káàdì máa sọ fún ọ̀rẹ́ mi pé wá báwo lẹ́ni ìṣe jẹ́ sí ẹ o tó kọ́ gbé káàdì tèmi lọ́gbọ́ o tèmi ṣe mọ̀ tí wọ́n ṣe ń ṣe ọ̀rẹ́ nìyẹn tí ọ̀rẹ́ mi máa sọ fún mi pé ẹyin ó lè jẹ́ tiẹ̀ ń bẹ̀ èèyàn tèmi náà èmi jẹ́ tèmi dàbí kiri tó kò sí nǹkan kan láàrin wa àbí nǹkan kan tó bá sọ fún mi pé jẹ́ kí o kò sí nǹkan kan láàrin wa I can go ahead but nítorí pé wíwọ̀ tèmi jẹ́ ìrìn kò jẹ́ kí n rò ó sí gbàtọ́ sọ pé mistake ni pé òun kan ṣì ń sọ fún àbúrò tó òun bí ó ṣe dé ọwọ́ òun fò ní pé bóyá ibi tó ń lọ lẹ́tọ̀ọ̀kọ̀ ibi tó ń lọ nílẹ̀ wọ́n lọ fẹ́fẹ́ bóyá kíkọ́ tó ti sọ mi kíkẹ́ pé ọmọ oko ojú ọ̀nà bí ò dáadọ́ mọ́. so o ṣe wá fẹ́ wá invite wọ́n wá sí birthday. so lẹ́yìn ìgbà yẹn ká wá lọ sí birthday birthday party yẹn ibẹ̀ ni mo ti rí i pé
ìdọ́jú dọ́lọ̀. Ọlọ́run wà èèyàn wà ọmọ aráyé níkà ẹ̀dá burú kí n tó dé àwọn dé patí ṣáájú èmi. àwọn èmi celebrate ká tó kú ká tó wé gèèjì wá tó bá ẹ̀yin celebrate ká tó wé gèèjì ká tó ti dé patí ká tó dé house ká tó ṣe wọ́n ti débẹ̀ wọ́n fẹ́ bá yín gbálẹ̀ ni wọ́n fẹ́ bá yín gbálẹ̀ wọ́n ti kí ìmọ̀ra wọn wọ́n ti ṣe gbogbo ètò wọ́n ti ṣe gbogbo ètò. ẹ̀yin èèyàn mi fẹ́ gbà púpọ̀ yìí ṣé mo rí pé ọ̀rọ̀ tí mo sọ yìí nígbà tó ṣẹlẹ̀ ẹ́ gbogbo kò dùn mí ó dùn mí but mi ò tí ì mọ̀ dáadáa torí pé mi ò mọ̀ yín pé inú kòkòrò tó jẹ́ ọ̀dà mi di inú ìgbà ló wà ṣé nígbà tí ó tún máa wá tún ṣẹlẹ̀ many years later o tún sì mú ènìyàn náà mọ́ra ẹ̀jẹ̀ bá ń wá pankẹ́rẹ́. mi ò mọ ọkọ̀ ló ṣe mí mi ò mọ ó ṣe mí débi pé ìgbéyàwó tí mo ṣe tí pé èèyàn kọ́kọ́ ṣègbéyàwó nílé ayé ìgbéyàwó yẹn ò láti ju oṣù mẹ́ta lọ ẹni pé bẹ́ẹ̀ ni oṣù mẹ́ta péré ẹ̀ṣọ́ pé ìgbéyàwó àpótí mo lọ sí rẹ́gísítírì táwọn náà lọ fi dá gbogbo ẹ̀rù wọ́n máa bá yín fà á gan ọ́ kó lọ sí o. ṣe nígbà tí yẹn wá ṣẹlẹ̀ ẹnì tí ẹ̀jọ́ ló yẹ kó fẹ́ pa ẹ́ gan ni. mo nígbà tí yẹn wá ṣẹlẹ̀ ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ ó dàbẹ̀ ń pé ìwọ lẹni tí mò ń fọ́ sí ìwọ wá ní point ní ọ̀rẹ́. so bó ṣe ń ṣe fún mi òun gist ẹni. nígbà tí yẹn wá ṣẹlẹ̀ tó bá ti rí pé ọ̀nà wo lòun lè gbà tó lè fún un gẹ̀ òun láìkí ẹ̀ kí ló lè ṣe ó lè sọ fún ẹni tí mo tó bá wà pẹ̀lú mi gbà yẹn pé ó lárùn lára jọ wà ó mọ̀ ni ó dábí lórí ẹ̀mí yẹn ká lè wò pé ṣó bẹ́ẹ̀ ó lè rí àrí àbú ẹ̀ ṣó tẹ̀lé ilé ìtọ́mọdé yóò kó oṣù mẹ́ta lọ yẹn ó sọ fẹ́ nìyẹn pé kí ni ọmọ tí ò ní. ẹ sọ̀rọ̀ débẹ̀ abájọ tí bàbá mi ṣe máa ń sọ pé tó bá ṣí ọ̀rẹ́ kó máa fààyè ìjà lẹ̀. nígbà ṣé òun ló yọ owó ìbòmí ni ṣé mi ò lóyún ṣé ọ̀rẹ́ ṣàníyí lẹ́yìn ìgbà yẹn. báwo ló ṣe wá báwo ló ṣe ṣé wá rí nígbà tí àṣírí wa tí ìwọ nígbà tó wá ṣe eléyìí tí ẹ̀rí ọkàn ò jẹ́ kí ìwọ gbádùn tó wá di pé ẹni tí wọ́n bọ́ pè ní olúwa tó pè ní my lord olúwa mi o tó wá gbé ìwà tó ń wù fún mi tó gbé wá sọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé àtẹ́ni bí ní ẹni tó ń lọ́wọ́ sí mi kí ló ṣẹlẹ̀. ṣé mi ló bá mi ṣá àdàlù ṣé mo wà nínú bọ́ọ̀lù ọ̀fẹ́ yà mo wà under tension ẹni wọ́n ní pé wọ́n láti calm down kí ni ẹ mo ń rántí ó fún mi ní ó lọ́wọ́ sí o má náwó sí mi. ìjọba pé ìwọ ni mo pè é ní ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ tí kò fi ṣe analysis. Wọ́n ní mo lọ báyìí. Tó nígbà tí báwo ni ọmú ìwọ yìí ta ni ìwọ èmi báwo lèmi ṣe tí ẹ fèsì ẹ pàdé tí tó wá ṣe ìwà tó ń wù fún èmi tó wá ń wù fún ìwọ wá ní tí kò sẹ́ni tó lè ṣe kíní fún kàkà kó ṣe kó fi mi wá kàkà kó ṣe mi gbarú ẹ̀. màá tún lẹ láṣìírí. rẹ́ṣì girl wá gbọ́ o bó ṣe ń lọ. sọ ní tìkì tó wọ yìí tó bá ń gbọ́ ogun apanimáyọ̀dà tó bá ń gbọ́ aláyọ̀lé ẹni o wò láti ìbẹ̀rẹ̀ láti bá bó ṣe ṣe sórí lágbájá sórí tàmẹ̀dọ̀ bó ṣe ṣe fún mi sórí ìgbéyàwó ẹ tí mo wá ó ṣàṣàlàyé gbogbo ẹ̀. sórí ní ọjọ́ yẹn lórí ìlú àmọ́ pé nǹkan ṣe mí ó mọ nǹkan tí mo ṣe mo sá irú dàbí kékeré fún aṣọ ya mú ara mi lọ́rùn mo ṣe ń sá lọ ní títì mo sá lọ ní títì báyìí pẹ̀lú ẹkún mo sá lọ sí church mo sá lọ sí ọlọ́run bọ́ ti wá rògbò lọ́wọ́ wa ìtọ́lọ́ tí bí a ti máa mú fúnra wa o. mo sá lọ sí church mi lè gbàgbé mo sá lọ sí kérúbù àṣírafù ni mo sá lọ níjọ́ náà lọ mo sá lọ mo dúró mo lọ síwájú pẹpẹ mo ṣubú rẹ níwájú pẹpẹ pé ọlọ́run o ó dẹ̀ la ojú sílẹ̀ èèyàn dẹ̀ báyé mi jẹ́ báyìí. excuse me nígbà tí lady yẹn sọ fún ẹ ṣé betrayal náà wà lórí ìjókòó. kí ló wí. kò sí lórí ìjókòó mo fẹ́ béèrè pé kí ló ṣe nù. kò sí lórí ìjókòó orí fóònù ti parí ìwúlò in fact owó tá a fi ra airtime níjọ́ tá à ń sọ yìí
owó ta fẹ́ láti ọ̀tẹ̀ house. Ṣé wà lẹ́yìn wa náà? Ṣé ẹ tún sì jọ padà ríra aṣọ rẹ̀ sọ̀rọ̀? Tí n bá sọ fún yín pé bẹ́ẹ̀ ni ńkọ́. Yeah, no, Lady Queen. I feel it's okay. It's okay. Yes. What's okay? Àjọ pàdé àjọ sọ ṣùgbọ́n sórí àlá wa wà. Exactly. Àlá wa wà. Tí máa wò báyìí, màmá wò báyìí pé Ó dalẹ̀. abanijẹ́. Òbí wọ́n ṣe treat betrayal títí ẹni pé o bá ṣọ̀rẹ́ bọ̀ tó wá keep it at arm's length. Arm's length wá padà bọ́dà báyìí máa súnmọ́ mi á lè kíra wá kí mi mo lè rẹ̀ lóhùn. Nítorí pé ẹni tó jẹ́ kí n mọ̀ yẹn mi ò lè jẹ́ mi ò fẹ́ jẹ́ kí òun mọ̀ pé ẹni yẹn ló sọ fún mi. Ẹ ò padà sọ pé mo kò tó ṣẹlẹ̀. Kò padà mọ̀ ṣùgbọ́n ògo wà comfortable. Ó máa ti máa feel ara Ògo wà comfortable torí tó bá gbọ́ wá tó bá ń sọ̀rọ̀ báyìí máa sọ fún tó kó pa àkótẹ́ bẹ́ẹ̀ kíkọ́ ọ̀rẹ́ mi kíkọ́ kìrìkan ṣẹlẹ̀ ní fún ìwé. ní bó ṣe ń dá lóhùn nìyẹn. Tó bá ní jẹ́ lọ pàṣí jẹ́ lọ kíkọ́ kìrìkan wọ́n ní ǹjẹ́ òun èdè tìyẹn náà tó ní Mo busy. mo wà ní set ìjọ yẹn mo wà ní location bí mo ṣe wá treat ẹ̀ ni mo sunkún sí Ọlọ́run lọ́rùn. Now ọ̀rẹ́ mi mo sunkún sí Ọlọ́run lọ́rùn mo sọ fún Ọlọ́run pé irú ìdájọ́ tí mo fẹ́ lórí ẹ̀ Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà. Ẹ dúró, Ọlọ́run gbọ́ àdúrà pé o fẹ́ rú ìdájọ́ kan fún ọmọlàkejì ẹ. Ẹ̀jọ́ torí Ọlọ́run nítorí pé nǹkan tó ṣe fún mi ó pa mí sáyé ni. Ọmọlàkejì ẹ, Bíbélì sọ wípé forgive 77 times 70 in a day. Bíbélì sọ yín pé sọ nǹkan tó o bá fẹ́ máa bá ẹ sàtẹ̀. Wọ́n ní mà. Bẹ́ẹ̀ ni mo sọ nǹkan tí mo fẹ́ bọ́lọ́ pé Ọlọ́run àdàbí tó bá yẹ pé Ìgbà mi náà dé pé yàn ní láti sọ nǹkan kan. Tí Ọlọ́run bá hàn ní ike àti gbogbo nǹkan tó wà lọ́pọ̀ ẹ̀gbọ́n. Àfijẹ́ ni. Now, a ti sọ títí bí ó ṣe rí lára wa lọ́kùn wa and all that. Okay, so see, that is the way tí wọ́n fi handle betrayal títí ẹ̀. Títí ọ̀dọ̀ títí ẹ̀ báyìí. O ṣáà lè na ẹ̀gbọ́n dáàdì ẹ̀. Ara o. But then mo lè nà wọn, okay? Mo fẹ́ gbà wọn sí mi lọ́wọ́. But what I just did was, do you know why I call that betrayal? Okay. Because it's just like a very good friend to me. Let me use me as an example. Okay. Because whenever I need something, whenever I want to talk about something, is it my go-to? So what I trusted him. Yes. So now, hearing that from someone that's close to you. So let me share àwọn betrayer. Let me share my jábà ṣe wọn. Tí bá ti di pé àpànìmáàlì ọ̀dà olókìkí òun ni kò sí wàhálà. Tí mo ti mọ̀, fine, mo lè má wàá sọ. Just like BTT ẹ. Ṣùgbọ́n, alákọ̀ọ́kọ́ gbogbo abẹ́nú ìta fi sọ̀rọ̀ pátá máa block ẹ̀. Because the more I see you, the more the anger. Àwọn kan wà tó jẹ́ pé káàtẹ̀ nínú wíyà mo ìwé òkè ẹ má dẹ̀ block wọn. Wọ́n á fi orúkọ wọn sí ká níbi irú rẹ́ṣì ló ṣẹ̀ mí sìn ọ́ tó betray mi báyìí. Mi dẹ̀ fẹ́ delete number ẹ̀ gbogbo yà mo ṣì mo fẹ́ yẹ kó máa rí status mo wò pé only the best revenge is success. Kó máa rí mi kó ṣe rere. Màá wá forúkọ ẹ̀ sí ṣé mo pé orúkọ ẹ̀ bẹ̀rẹ̀ aró lórúkọ ẹ̀. Màá forúkọ ẹ̀ sí màá bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ láti z. Màá fi sí mo lè fi sí ẹbí 20. Màá wá fi aró màá yẹ wá forúkọ ẹ̀ sẹ́yìn. So òun ló máa wà ní the end of my contacts. Good. So status mi o lè máa rí òun ìfẹ́ ní títí ẹ̀. But there are a lot of things I can do. Yes. So in a nutshell, èmi kàn feel pé téèyàn bá betray èèyàn, ṣé èèyàn lè gbé betrayal lọ sí court? All depends. There are some certain betrayals you cannot. I've actually seen where people get betrayed. Lọ́jọ́ lọ sí àrò. Yeah, of course. And that is one reason why you see some people commit suicide. Of course, what betrayal people commit So it suicide. leads them to depression. Yes, now. Is everybody? It's not everybody. In fact,
there's a certain point. ó yẹ ṣẹlẹ̀ sí mi Ó nígbà dàbí ọ̀rọ̀ ọkọ I àti felt ìyàwó like dying. ó jọ padà bí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó nísìn ẹ̀yin méjèèjì ẹ̀jọ́ sí papọ̀ mọ́ then the wife after the whole process of a thing you now find out that you are having infection. Before you guys méjèèjì tó kọra yín lẹ̀ now ẹ ti kọra yín lẹ̀ you are no longer together and he gave you infection. ó wà wá dùn yàn náà. ó lè máa ń kó ní. or as a woman. Question tèmi fẹ́ béèrè ni wípé kí ló máa ń cause betrayal? Why are we betraying now? Ìlara ni. No, not just Ìlara some people are selfish. Yeah? Ìlara wà bẹ́ẹ̀. Ìlara and being selfish. Yeah. Ó lára ẹni. bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àwọn kúṣẹ́ òní kan ní kó dá wà fún náà. Ìlara ni tọ́lọ́ tẹ̀mí náà ìlara ni. ìlara ni. Ìlara ni envy. báwo la wá ṣe lè dẹ́kun kìíní kí la lè ṣe tàbí Àtàkùn àtayébáyé láti bà. Lẹ́yìn kí o ṣe kí ọkọ máa wo àwọn tí wọ́n bá ṣe. Dẹ́yìn ìtẹ́ sọ pé ẹ ti fi distance ààrẹ ẹ̀yìn àti ẹni ẹ̀sìn. I think it's a very good solution. And at the same time, to me, I can't have such person around me, you know. So That's it. I know I can't. Ká máa pàdé, bá bó sì wù kọ́ ká máa pàdé mọ́. To apologize money, like I don't want to know what's good about your money. Before we go, let me quickly tell you this. Ó ní ọmọ kan tó fìgbà kan gbé lọ́dọ̀ mi. Ó bí kọ́ níyàn bíi tréyàn débi pé ṣọmọ tí bá sọ ọmọ ìlú máa lọ sọ níta pé ìyá ìmọ̀lẹ̀ ti sókè. Ìgbà mo ra bẹ́ẹ̀ jẹ́ lọ́gbẹ̀ẹ́ kan pé àti ìyá dẹ̀ lóhùn òdòwó lọ. Ó mọ̀ ẹ bá rí inú ilé ẹ̀ bó ṣe tó ṣe rírin gidi. Ọmọ ìyá jọ ń jẹ mí mò ń bọ̀. Àjọ ń jẹ àjọ mú bí àwọn yẹn tí ẹ máa ń dùn. mí ìdẹ mọ́ mi ìwọ̀n tó ṣú yẹn. Nígbà tó dẹ̀ di kó ṣẹlẹ̀ tán, mo dẹ̀ rọra ṣe kí ni? Mo dẹ̀ rọra fi sí ààyè ẹ̀. Ó padà wá bẹ̀ mí. rí wọn máa ń padà wá bẹ́ẹ̀. Ó bẹ̀ mí, mo ní ó fẹ́ lọ́bẹ̀ tẹ̀fẹ̀ máa padà gbé, mo ní ààyè ayọ̀ ni yọ. Bẹ́ẹ̀ mo ti gbọ́ ẹ o, you are forgivable, you forget. ó ṣe forget. Kò ní ká àìmọye ìgbà lọ́yẹ́ pé máa wà ní kọ́nà yàrá mi ti bá rántí mi ìbá ìmá dẹ̀ máa sùn. How can you be this wicked? Ìyẹn dẹ́kun eré betrayal, yóò kàn máa mọ owó èèyàn téèyàn bá ṣọ̀rẹ́ ni. Ó máa mọ ọ̀rẹ́ kí ọ̀rẹ́ máa kọ́ ẹ̀ púpọ̀ jù náà. kò dáa. Yes, it's not about the quantity of friendship. Then kì í ṣọ̀rẹ́ nìkan ló wọ́n betray. bẹ́ẹ̀ ni ọkọ ń betray ìyá ń betray ọmọ bàbá ń betray ọmọ ọmọ ń betray àwọn òbí ẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn ọmọ tó bá ọmọ ọjọ́. ọmọ bẹ́ẹ̀ ni ọmọ tó bá wá bá àwọn òbí ẹ̀ tó máa ní wọ́n ní káwọn ra nǹkan ní school tó máa ní àwọn fẹ́ ra biology. Àwọn ará Ẹ̀mí àtẹ̀ránṣẹ́ ní ẹ̀wọ̀n ẹ̀tẹ̀rí ìtòṣẹlẹ̀ of recent. Ìyá tó ń gba 300,000 fún school fee tó lọ́gbọ́n. ni proprietors in school bá tún pé no that's the highest no they win any betrayal nìyẹn no that cannot be. no it is betrayal ẹjẹ sọ̀rọ̀ gbọ́ o. now o ní o ń gba 300,000 lọ́wọ́ ọkọ ẹ̀ pé o fẹ́ san school fees ọmọ whereas school fees ọmọ náà gan is just 100,000 okay. now even at that kò wọ́n gba owó yẹn proprietors ọmọ yẹn tí wọ́n á pè ń pé wọ́n ti sanwó school. Yóò ṣe betray. So àgọ́ ó lè lé oúnjẹ ilé. what it is be betrayal. ó betray ọkọ yẹn o because ọkọ yẹn wọ́n náà tó pé ọkọ ẹ̀ tí sanwó yìí. Ẹni sùúrù ẹ calm down. Ẹ ó fẹ́ mọ jáde. ẹ fẹ́ bùdó nígbà ká má jẹ́ kó long. Àwọn tó wà ní tí wọ́n ń wò wá mọ̀ pé wọ́n lè drop comment wọn ṣé ti wà betray rí. Eléyìí tá à ń sọ yẹn jọ tí ìyàwó bá gba excess owó lọ́wọ́ ọkọ ẹ̀jẹ̀ ṣé betrayal ni. Because to me it's not really betrayal. Owó ọkọ mi owó wa ni. tó bá ẹ̀kọ́ ro future ọmọ lọ́nà owó school ọwọ́ yẹn wà sí owó yẹn wọ́n ẹ̀kọ́ owó 300,000 owó tí wọ́n rí lọ́sẹ̀ táwọn pè wọ́n jẹ́ náà tó máa pè pé àbàbà àmọ́ yóò ti sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ ìwọ ìdáwọ̀ ẹ̀wà jù okay tí mo bá rí owó nínú pocket ọkọ mi tí mo mú wọ́n tí mi ò fi jí. ọ̀tọ̀ nìyẹn lady queen. ònìyẹn ọgbẹ́ tó ẹ̀ nìyẹn tó fi jí. ó jọ pé ìyẹn náà owó tó èyí tó ṣẹ́kù nínú owó yẹn ẹ̀kọ́ ló ti ṣe ni. kò tí sàn ní kò tí sàn. ó máa sọ ọ́. ní akọ́bẹ̀ lò ó. ẹ jọ ẹ wo ẹjẹ ó máa sọ. anyways a ní ìjù báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí ẹ jọ ṣé ìkọ́ tó sọ láti yẹn ṣé betrayal ni tó bá jẹ́ betrayal àbí tó ń ṣe betrayal ẹ fi sínú comment section yẹn àti bí sẹ́yìn náà ṣọ́ọ̀tì betray yẹn báwo lè ṣe handle ẹ̀
So we'll come your way next time. Sooro Joo. See ya, catch ya.